That's the covering the tire. Ẹ kúrò lọ́nà. Ọ̀yẹ́ kù ní ẹ̀gbẹ́ tó jà síbẹ̀ tó wọ́n. She talk and now you hold am if she wan start now. Òjò náà ni ẹ̀gbọ́n pé ẹni rẹ ni Àdùkẹ́ tó lọ. Òjò náà ni ó ń rọ̀ yìí ló fi hàn pé ẹni dára ni ẹni tó lọ kí Ọlọ́run kó forí jì kí Ọlọ́run kó ṣe ikú nísìnyí fún un kó má ṣe ní tẹ̀léńtẹ̀lé ní láàrin àwọn ẹbí ará ojúlùmọ̀ àti gbogbo ibi tí sọ̀rọ̀ náà fi sílẹ̀ lọ àwọn náà lẹ́rìí tí wọ́n ń jáde bọ̀ pẹ̀lú ìbànújẹ́ náà wọ́n fi ń jáde bọ̀ lẹ́yìn tí wọ́n ti gbé ẹni wa náà lọ sí ilé ìkẹyìn wọ́n ti fẹ́ bọ́ni fi èpè fún ìpínlẹ̀ ní lukaku tí ń lọ báyìí kí Ọlọ́run kó ṣe ikú níkùn fún Àdùkẹ́. Òkúta máa borí nínú indọ́sítírì ká tó pè ọ́ lálágbára àìmọye ìjì tó máa jà ká tó pè ọ́ ọmọ Ọlọ́run ìgbà tó kó Àdùkẹ́ wá dé kò yẹ kó jẹ́ ibojì ọ́ àìmọye ìjì tá a máa jà ká tó pè ọ́ lálágbára àwa dàbí wípé Ọlọ́run ò sí kó ní ìdàdàn ìfẹsẹ̀ àìmọye ìjì tó máa jà ká tó pè ọ́ lọ́mọ ológo àdàbí Ọlọ́run ò sí lórí tẹ̀mọ́ àtúwájọ bíi pé májẹ̀mú ò sí lórí. Gbogbo náà ni ó ti di wẹ́lú báyìí kí Ọlọ́run kó forí jì Àdùkẹ́ kí Ọlọ́run ṣe ikú nísìnyí fún un.